kí ni mọ̀ ń ṣàwa Yorùbá gan tá fi mọ̀ ń hùwà bí aláìgbọ́n ìtìjú ńlá lílé yìí o ẹ mọ̀ jẹ́ aṣọ tẹ́ síra wa. gbogbo ẹ̀yin àgbààgbà ńlẹ̀ yìí gbogbo ẹ̀yin ọmọjọ́ bàjẹ́ ìlú ìtìyín mélòó kí lẹ fi ń gbọ́ bọ́ bá jẹ́ ọ̀rọ̀ ni ẹ yá mi gbogbo tẹ́títẹ́tí tọmọ ọ̀rọ̀ gbọ́ náà ẹ yá mi létí inú yín ẹ wá fi gbéyàwó ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ dákun bọ̀ọ̀dá ẹ yá mi létí inú yín Abíọ́dún Ìgè Àdùbí Adams Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ bá láǹfààní ẹ yá mi létí inú yín gbogbo àwa tá a jẹ́ alátẹ̀lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ̀já tẹ́tí inú wa bẹ̀lẹ̀ jẹ́ gbogbo àwa tá a jẹ́ alátẹ̀lé Ìbà Gani Adams ẹ̀já tẹ́tí inú wa kalẹ̀ ìtí la fi gbéyàwó ọ̀rọ̀ lọ́mọ elétí jẹ ẹ̀já bára wa sòótọ́ ọ̀rọ̀ Àkàndá ọ̀rọ̀ Awíkonko fẹ́ sọ̀rọ̀ mọ́mọ́ fẹ́ sọ̀rọ̀ lónìí o mọ́mọ́ fẹ́ sọ̀rọ̀ Àkàndá mọ́mọ́ fẹ́ sọ̀rọ̀ lónìí o mọ́mọ́ fẹ́ sọ̀rọ̀ ìdí ni pé mo láǹfààní àti fìsọ́nà méjèèjì n ò láàyò n ò ní pọ̀sìn láàrin Ìbà Gani Adams àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọn là á mo pé náà ń jó lórí omi nu irú ẹ̀ ni ẹ béèrè lọ́wọ́ mi àwọn wo ni rúsídá àwọn wo mọ̀dàrú àwọn wo ni èké ìbídùn tí kéégún kó àtijọ́ ká béèrè lọ́wọ́ wọn pé ńbo lára ayé ti tan márọ̀ ọ̀run ta ní ń chase cloud ta ní ń sunkún followers ta ní ń wówó social media ta ní ń fẹ́ ọ̀tẹ̀ láàrin ìran káàrọ̀ òjíire ta ló fẹ́ ajá gbẹ̀rù déwájú ta ní nífẹ̀ẹ́ ànídọ́kàn sí wa ta ní ń fìfẹ́ ojú hàn mélòó nínú àwọn tí ń tẹ̀lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ńlọ fẹ́ràn ọmọ Adéyẹmọ dọ́kàn mélòó nínú àwọn tó pera wọn loyalist Ìbà Gani Adams ńlọ fẹ́ràn ààrẹ Abíọ́dún Ìgè Àdùbí Adams because láàárọ̀ kùtùkùtù ìjíǹji orí ẹni mi lónìí ńlẹ̀ nìkan kí mi àsìkò ìjà tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti Ìbà Gani Adams I was like ǹjọ́ wo tún nìyẹn o ọ̀nà wọn fi ń jà o wọn láwọn followers àwọn méjèèjì ń sọ̀kò síra wọn pé bọ́ndẹ̀ sí ń sọ̀kò yẹn bí ò bá ní mímọ̀ sí àwọn méjèèjì nínú oko yẹn ò ní le tó bẹ́ẹ̀ mo alọ́dà náà kó ń tọ̀ òun ó lè ṣèrànlọ́wọ́ kan fún mi àwọn líǹkì àwọn fídíò tọrọ mọ́ ìjà àtẹ́bù bẹ́ẹ̀ ṣe é lè ṣe àì pẹ̀lú mi láàrin ìṣẹ́jú méjì péré ó sẹ́ǹdì bíi 6 agbẹ́jọ́ ẹnìkan dá wọn pè lágbà òṣìkà mo á farabalẹ̀ wo 6 ìkan kù díẹ̀ kó tó wákàtí kan ìkejì kù díẹ̀ kó tó wákàtí kan ìkan jẹ́ bí ìṣẹ́jú 9 ìkan jẹ́ bí ìṣẹ́jú 3 ṣùgbọ́n ló àmì o kí n má bàa mú òmùlòmù kí n má fòlòlò fọhùn mo farabalẹ̀ mo gan ni mo ṣèyí dà mo yẹ gbogbo ẹ̀ wò fẹ́nẹ́fẹ́nẹ́ mo rí tí tó ń ṣẹlẹ̀ tàbí tí mo láǹfààní àti sọ̀rọ̀ sí because dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rí ṣé Ìgbòho ń bá Gani Adams jà mi ò mọ̀ ṣùgbọ́n ń wòró bẹ́ẹ̀ ṣé Ìbà Gani Adams ń bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho jà mi ò mọ̀ ṣùgbọ́n ń wòró bẹ́ẹ̀ àwa tá a wá gbéra wọn loyalist tá a gbéra wọn loyalist tá a lá ń gbèjà wọn ń bo lájàjà yìí dé òní boroboro kiri ọsọ gbọ́dọ̀ wẹ̀ lérí kò ní lelele débi pé kíro ẹkùn ó pàdé ọmọ OPC lójú ọ̀nà kí wọ́n mọ gbára wọn létí so why the social media battle what do you want to gain from there kí láǹfààní tá a jẹ nínú ìjà tá a pilẹ̀ rẹ̀ tá a ní lè parí kí ni ń ṣàwa Yorùbá gan kí la fẹ́ rí gbà nínú ọ̀tẹ̀ kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ aṣọ tẹ́ síra wa kí ni máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí aláìgbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ aṣọ tẹ́ síra wa kí ni ń ṣe wá gangan kí ni ń jó alọ́wọ́ tá a fi jólẹ̀ àti Ìbà Gani Adams àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ti kópa wọn ń kópa wọn lọ́wọ́ máa ṣe analysis fáwọn kọlọ̀ràn sí ẹ̀dá tí wọ́n fẹ́ ra àwọn méjèèjì gẹ́gẹ́ bíi topic àti content mo ti jagun sẹ́yìn mo wá study àwọn méjèèjì mo fi Ọlọ́run ọba tó dá mi ṣẹ̀rí majority àwọn tán láwọn follow Ìbà Gani Adams majority àwọn tán láwọn follow olóyè Sunday Adéyẹmọ Ìgbòho they don't know any of them kì í ṣe pé káríyàn sójú là ń pè ní mímọ̀ yàn ṣùgbọ́n ká study èèyàn ká gbé èèyàn lórí wọn ká mọ tó ń tọ̀ wọn ká mọ ibi tó ń tọ̀ ń dé ká mọ tó ń tọ̀ ń lè ṣe àti tó ń tọ̀ ń lè ṣe ká lè gbẹ̀rí onítọ̀hún jẹ́ Gani Adams ti comment lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho rí gbogbo alákẹ́yìnbó gbogbo ala sọ̀rọ̀ sí Ìbà àwọn àgbààgbà ló pe àkíyèsí ẹ̀ wọ́n ní ojú mi ni wọ́n ti bí ní ọ̀pàgbà tí ń bínú ọmọdé ṣùgbọ́n mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn lù ǹjẹ́ recently Ìbà Gani Adams tún sọ̀rọ̀ against olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó bá jẹ́ ti pé drama ni Ìgbòho ń ṣe actor ni wọ́n ń ṣe comedy ni nǹkankan àti ti phone call tó líìkì nípa ó ṣe Bọ́lá Ìgè kò ṣe Bọ́lá Ìgè tó bá jẹ́ ilé yàn ni ẹ jẹ́ àfi sáàyè Akin lọ ká gba Akin bọ̀ láàyè let us leave that for bygone let it be bygone ẹ jẹ́ àmú ẹsẹ̀ míì ká mú ẹsẹ̀ míì láti lò bàbá sọ pé akórìíra Gani Adams àfẹ́rẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho
bí ìgbà tá a fẹ́ràn Yorùbá ni torí pé etí kan ò yẹ rí gbogbo ala ń sunkún ń gbé Ọọ̀ni of Ifẹ̀ ó yẹ ká Aláàfin ó lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ala sọ pé ó ń dùn wá pálàfin àná ọ̀bọ̀ ní ṣiṣẹ́ kí wàá ní joy wa kí ni happiness wa Ngbólóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti bá Gani Adams ó tún mọ bára wọn jà mi la fẹ́ gé níbẹ̀ gangan ẹ jẹ́ kémi ọmọ ntọ́ bá jẹ́ ẹ̀tọ́ wa tá a fẹ́ gbà ńbẹ̀ tó jórí ire tọ́kàn wá ńbẹ̀ nínú kan mọ bára wọn jà tàbí ká mọ pò kìkì ìjà láàrin wọn mo ti lọ wo gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ má pìkì ọ̀rọ̀ àwọn tó sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ́tọ̀ọ̀tọ̀ àwọn tó ń ṣe ẹ ní lọ́kàn pé Gani Adams ló fọ̀rọ̀ sí wọn lẹ́nu ó possible kò possible ẹ ní lọ́kàn wípé Sunday Ìgbòho ló fọ̀rọ̀ sí wọn lẹ́nu ó possible kò possible nínú ìfọ̀rọ̀jẹ̀wọ́ nínú ìfọ̀rọ̀sàwàdà oríṣiríṣi gbólóhùn ló lè jẹ jáde bóyá ní tọ̀rẹ́ bóyá ní tọ̀tá as a human being jókòó ronú ẹ̀ dáadáa ṣe rárá fẹ́ lálá fẹ́ lọ sọ̀rọ̀ ẹnìkankan lẹ́yìn láì dárí either by jokes or by seriousness or reality tán máa sọ̀rọ̀ èèyàn kan ló jẹ́ tọ́wọ́n sọ pé àìmọ́dá ló ń jàre mélòó nínú wa ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé kò wáyé rí kí ló dé ta máa ń wá ṣe bí superwoman kí ló dé ta máa ń ṣe bí àjànú kí ló dé ta máa ń ṣe bí ẹni tó perfect a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani Adams majority ń sọ wípé where is Gani Adams where is Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀kọ́ là kú lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là ẹ má fọ̀rọ̀ sí yàn lẹ́nu ẹ má provoke yàn ẹ má tọ́ bọ̀ yàn lọ́nà ọ̀fun ẹ jẹ́ kí gbogbo àwọn nǹkan wá naturally Gani Adams ti wá naturally lásìkò tó tọ́ sí lásìkò tó lè wá igi kan kì í ṣe gbé èèyàn kan kì í sọjà sáàlà ní ọmọ ẹ̀dá ònìgbà àwọn olórin kan ti kọrin sẹ́yìn wọ́n ti reign wọ́n ti popular àwọn Wizkid lọ́wọ́ à ń tàbá yìí o àwọn Davido ní bẹ́ẹ̀ ń tàbá yìí o àwọn Small Doctor ní bẹ́ẹ̀ ń tàbá àwọn Qdot ní bẹ́ẹ̀ ń tàbá yìí o àwọn kan ti senior wọn tí wọ́n ti kọrin sẹ́yìn bọ́ bá jágbo eré òṣèré orí ìtàgé lẹ fẹ́ wọ̀ àwọn kan ti wá wọn ti lọ ńgbà táwọn alúwẹ̀ẹ́ tí wọ́n ń ṣe kọ́mẹ́dì ṣé wọ́n ti bí Sanyẹ̀rì sá Sókèlè ti mọ ibi tóun ó gbé ọ̀rọ̀ eré orí ìtàgé gbà Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́dà ó ti wálé ayé ó gbélé ayé ó nípa ó lámì ọjọ́ ló tún kù kò sí kejì Gbénga Adébóyè mọ́ Ìbà Gani Abíọ́dún Ìgàdùbí Adams ó ti pay dues ẹ̀ ó ti gbìyànjú agbára tiẹ̀ ó ń ṣe lára o kò ṣe lára o ẹ fi lẹ́yìn lẹ̀ sọ́wọ́ kádàrá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu ẹlòmíì bẹ́ẹ̀ ṣe ń fún dòdó ní ìfúnkúfún ní fi ń fọ̀fọ̀kúfọ̀ jáde àsìkò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho la wà yìí ẹ má draw Gani Adams sọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ohun tẹ́mi ò ní fẹ́ gbọ́ ní kẹ́nì kó ṣe tánàdí ìró ẹkùn tàbí Sunday Ìgbòho Kennedy ntọ́ bá mú wa láyé ìgbà náà tá a fi finú fídọ̀ tẹ̀lé Ìbà Gani Adams pẹ̀lú èjì ẹ̀ Gani Adams will be just 30+ ńgbà tí ń kú gbogbo wa jẹ tá à ń pariwo PC Gani Adams fàṣẹ ń bẹ láyé ń bẹ láàyè ńgbà náà